Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa. Wàhálà ti ṣẹlẹ̀ báyìí ní Yorùbá Movie Industry. Wọ́n ti gbé ọmọọba fọ́ṣùn. Kí ló máa ṣẹlẹ̀ nígbẹ̀yìngbẹ́yín? Ẹ máa bá wa ká lọ kẹ́ lè gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà tí a mú wá fún yín lénìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé ìwòyí níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí, Yorùbá Film Industry la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Wọ́n ti gbé ọmọọba fọ́ṣùn. Ẹ ṣáà mọ fíìmù Ajakajù tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jáde láìpẹ́ láì jìnnà. Wọ́n ṣe movie premiere lánàá níbi tí àwọn òṣèré jàǹkànjàǹkàn wọ́n múra lọ sí movie premiere ọ̀hún lánàá. Ìròyìn tẹ̀ wá lọ́wọ́ láàárọ̀ yìí pé Bobrisky ni wọ́n fún ní èèyàn tó mọ̀ dírẹ́sì jù nínú movie premiere ọ̀hún. Wàhálà ti wá sú báyìí. Àwọn òṣèrébìnrin tó kù gbogbo wọn ni wọ́n bínú, wọ́n ti fáríyá báyìí. Eniola Ajao òun ló kọ́ post rẹ̀ sórí Facebook àkáǹtì rẹ̀ níbi tó ti ń fi ẹ̀hónú rẹ̀ hàn pé pàṣíà ni wọ́n ṣe. Wọ́n gbé ọmọọba fọ́ṣùn ni. Ó ní ìjẹ́ ó yẹ kí èèyàn tó jẹ́ pé ọkùnrin ni, ṣé ó yẹ kí wọ́n máa fún ní arábìnrin tó mọ̀ dírẹ́sì jù ní movie premiere ọ̀hún. Obìnrin tó mọ̀ dírẹ́sì jù ni wọ́n fún Bobrisky tí gbogbo èèyàn sì mọ̀ pé Bobrisky ọkùnrin ni. Kí ni ẹ rò pé ó máa padà ṣẹlẹ̀? Àwọn fáǹsì ti ń sọ pé wàhálà máa ṣẹlẹ̀ ní Yorùbá Movie Industry, pé ó máa fa wàhálà sílẹ̀. Lónìí, ìròyìn tá a mú wá fún yín rèé. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire o, ó dìgbà.